jáde ṣá máa believe ẹ̀. kò deny in court now. wọ́n ṣe accept ọ̀gá wọn mọ̀ náà. Ìyábọ̀ Òjó mọ̀ náà ṣebí nǹkan tí kò tó díkẹ́ yẹn ṣebí VDM sọ fún pé kó lọ repent tó bá fẹ́ repent tó bá fẹ́ ṣe kó lọ kọ́kọ́ bẹ̀ lórí nǹkan tó ṣẹlẹ̀ nínú group lórí ọ̀rọ̀ Mohbad kó kọ́kọ́ lọ confess tó ṣẹlẹ̀ nínú group. ṣé rí ọ̀rọ̀ DNA yẹn àní lọ́ọ̀yà yẹn sọ pé with evidence before the law with try more request evidence yẹn ni with evidence before the law ni kò ń ṣe pé bóyá go come ni with evidence before the law ni it is on good record wípé arábìnrin ti ṣe DNA lẹ́ẹ̀mejì ẹgbẹ́ mi tó pa mí lẹ́rìn jù lọ́rọ̀ díẹ̀ níjọ́ tí mo mọ̀ pé wèrè ni àwọn pípì wọ́n mọ̀ kẹ́ bastard lọ́bọ̀ yẹn ṣé you say mi gbéyà Mohbad ṣe pé ní ọ̀dọ̀ tèmi platform pé ìwọ wá lọ fún wa ní fake kínní yẹn wá lọ rí the negative kò tẹ́ bá ní bó ṣe ń ṣépè fún ìyá Mohbad lórí ọ̀rọ̀ díẹ̀ ni. ìyá lọ fún wọn ní fake ní fake sample ló fún wọn lọ́jọ́ ìwọ̀n pé òfò a ní orí wọn ti dọ́ta. ọjọ́ yẹn látọjọ́ tí sẹ́yìn sẹ́yìn ti sọ̀rọ̀ yẹn wọ́n ti lè dà. wọ́n ní gbé sókè mọ́ àwọn fíìmù yẹn fíìmù bàbá oníkun onímù yẹn àti olúwagbà kan àti oúnjẹ tó náà máa ń jẹ Olúwatósìn ní platform wọn báyìí. yẹn ti rí o ó jẹ́ ti pẹ́ tí mo ti rí yẹn mi ò rí yẹn. ó máa ń jọ láti wà bóyá bàbá àgbà ló máa ń jọ ẹ̀. ló máa ń jọ ẹ̀. máa nǹkan ni mo máa ń rẹ̀ ń gbé tẹ́lẹ̀ òun nìkan ló dàpọ̀ lẹ̀ pé tẹ́lẹ̀. ó sì kò ń ṣe ẹni tó tẹ̀sí gbogbo ọ̀rọ̀ tí wàá ti àwọn ti wù bẹ́ẹ̀ ó máa sọ pé ó máa ní àti máa wo ibi tó ń wá sí i bí òun kàn mú bí ẹ̀ òun kàn ṣe fàájì òun gbé ọ̀rọ̀ yẹn wípé òun àṣẹ pé ọlọ́pàá òṣìṣẹ́ dáadáa òun mọ̀ òun ò kí ágìwẹ̀ tó bá pọ̀ pàṣẹ dáadáa. kò ń sọ lọ́dọ̀ wọn o kò ń sọ platform wọn o. ó máa ń sọ lọ́dọ̀ ẹlẹ́fẹ̀ gbàtí ó for real tẹ́lẹ̀ wọn ò lè bú òun in fact nígbà tí Dawa Class wọ́n sọ̀rọ̀ tó máa ń bú tó fi ń bú mi pé Dawa Class ló dá wà lálẹ́ tí wọ́n fi ń bú mi máa ń ta gbó wọ́n máa ń sọ fún wa pé ọ̀rọ̀ yẹn ẹ̀tọ́ ẹ̀pọ̀ àwọn tí mọ̀ ni àwọn ò bá ti máa kó release ọ̀rọ̀ yẹn gbà yẹn wọn kò bá ti máa release audio yẹn but it is well wọ́n mọ̀ àwọn kọ́kọ́ mọ̀ àwọn Dawa Class náà ṣe àwọn ọkọ̀ tó yẹ pé ó boomerang but they need people like that in their platform they need them not to be mad. woman tẹ́ pé ní president àwọn olóṣèlú sìn ṣé woman yẹn wúlò ní platform wọn ni. nígbà yẹn táwọn bọ́lí bá wà lókè. ibu ní díẹ̀ ṣe gan kò wúlò gan. táwọn bọ́lí bí bá wà táyà àwọn àbàtì bá wà ń bẹ̀ ṣé woman yẹn lè gùn platform. níbo. top movies. àbàtì. èèyàn ti lọ. táwọn yẹn bá wà lókè ṣé wọ́n lè gbé àwọn yẹn sókè ni wọn ò lè gbé sókè náà nísìnyí gbogbo wọn lẹ́nu nísìnyí ìgbà táwọn èèyàn gidi ti tún àwọn èèyàn tó lè sọ̀rọ̀ òkè tẹ bá òkè náà tí wọn fẹ́ engage àwọn pípò yẹn sìn tí wọn fẹ́ engage wọn sìn ìgbà yẹn ṣe bí last king náà ó máa lọ síbẹ̀ gbogbo àwọn yẹn tí gbogbo àwọn tó tìm tó ń support kìíní sí nìyẹn o bọ̀bọ̀ Mariam yẹn o last king gbogbo wọn àwọn men with zero integrity yẹn gbogbo àwọn pípò yẹn gbogbo wọn. ìsọfẹ́ Liberia ti ṣe wé kí lorúkọ ẹ̀ tó máa ń àwọn pásítọ̀ wèrè Victor King ibi nǹkan burúkú ló máa ń wà ní tiẹ̀ kò sí wà ní kíkọ́rẹ́ ẹ lè bá ní kíkọ́rẹ́. àwọn yẹn wọ́n ṣe nǹkan ríire mọ́ wọn rí wọ́n ṣe nǹkan ríire mọ́ wọn rí they already knew that this thing is bad but dominating power yẹn ó wà lórí wọn àwa yìí star bá dé platform nígbà yẹn a máa ń bá wọn fà á ni wàá position wa wà ó máa ń wà lókè ni àwọn yẹn tó máa ti wà lókè yẹn ṣé bàbá oníkun nímú yẹn bàbá tó máa ń gbásùn ní airport yẹn ṣé bàbá yẹn tó ṣépè pé. ṣé wọ́n dá sí ṣé wọ́n pé bàbá yẹn lójú níbi ìjìnlẹ̀ ìjọsìn. ọjọ́ tó ń lọ́dà ní ṣe forklift náà wà ń gbà ṣe. òun náà ń gbásùn ọjọ́ owó jákẹ́tì wọn máa fi ń kó ẹmọ àwọn tó máa ń kó lọ́gẹ̀dì lọ sínú plane yẹn ó wọ àwọn jákẹ́tì yẹn náà kí ní kọ́. torí tóun bá dé kíkan dẹ̀dẹ̀ Nàìjíríà nísìnyí màá kọ́kọ́ fún Wùmí ní hug màá hug ẹ̀ pé ọmọ dáadáa ni ẹ́ sórí DNA yẹn ò ní ṣe é
ọmọ mi búra sí kò ní ṣe DNA. Wùmí ló ti ń bẹ̀bẹ̀ fún DNA báyìí o. Wùmí ló ti submit list pátá tí ẹ̀ mọ̀ pé lọ́ọ̀dì Wùmí gan ń pa fúnra rẹ̀. Fún ẹ̀mí wọ́n sì wọ́n máa ní àwọn náà wọ́n. Ìyá Chubby mi yẹn ló sọ pé Wùmí will not do the DNA. I have her direct number. If I tell her to do DNA, she will do DNA. Chubby go. Tó bá pe Wùmí ń sìn, tó bá pe Wùmí ò gbé kọ́ gbogbo wọn ò ní update kankan mọ́. Èmi máa wá fẹ́ ìgbádùn. Kò ní wá. Ó sì Wùmí sì ọ̀dọ́ wọn Wùmí ti ń kọ́ṣẹ́ náà ṣe bí Wùmí òun náà ti ń ṣe láìfún sí. Ó ń kọ́ṣẹ́ lọ́wọ́. Ó sì ní ìdí gbogbo àwọn ṣe máa ń tẹ glass button yẹn. Mo fẹ́ kọ́ yẹn náà mọ́ṣẹ́. Wọ́n ṣe máa ń drop yẹn, wọ́n ṣe máa ń gbìyànjú sókè yẹn. Ó ń kọ́ yẹn mọ́ṣẹ́. Tó bá ti kọ́ṣẹ́ tó ń sìn kò ní wá sí platform ọmọ. A lọ máa sọ̀rọ̀ ní platform ẹ̀. Àwọn wèrè dédé. Àwọn wèrè dédé. Àwọn ìyá òṣì. Àníkan ọmọdà British ló sọ pé ìgbà táwọn fẹ́ ṣe tóun fẹ́ wá sí UK àgbà tí nìkan ọkọ òun àwọn ò ní ìdí wedding certificate láti fi ṣe. Mo rántí ọjọ́ yẹn àwọn lórí. Ó yẹ sọ́dọ̀ níta gbangba pé fake taking election ṣe. You are proud to associate yourself with fraud. Ti Flora tó ń ṣèkánná fún tó máa ń ṣèkánná fún Wùmí tóun náà sọ wípé Wùmí fi àyíké Wùmí tí ó ti ń dóko bó ṣe wà àbí kí ló sọ náà ó sọ kankan nípa Wùmí. Ó gbé yẹ ìwà gan láti fi wá justify marriage. Ṣebí ọmọ yẹn single mother ọ̀gbun àlòó náà. Jọ ti bímọ ni ọmọ kékeré ni o. Ìmúdọ̀ ọmọ ìlú náà. Ó kọ́ ọmọ náà lọ́wọ́ ni. Wow. Àwọn èèyàn bọ́ ní ọkọ̀ wọn máa ń kọ́ ọmọdé ìlú wọn lọ́wọ́ nù. Pẹ̀lú bí ìjọba ọkọ̀ ẹ̀ lọ́sẹ̀wọ̀n ní dẹ́kọ̀ sáàmì. Ó fẹ́ máa gbára ó kọ́ fẹ́. No big deal. Wọ́n ní ọlọ́mọbọlé bí wọ́n fúláfọ̀n náà ti bọ́ ní ọmọbọlé pé àwọn tẹ̀gbọ́ kó sọ̀rọ̀ rẹ̀ wípé bébébébé lọ. Bọ́lí ìfẹ́ kú lọ́jọ́ yẹn ni. Oya talk say your name. Òun náà bá bẹ̀ sí kúrò àrẹ pọ́ mọ́. Ọ̀pọ̀ òun ò ń ṣòdì. Ọkọ náà lọ ti kú o. Bẹ́ẹ̀ náà lọ. Jésù Kristi. Àdùkẹ́jọ máa play fídíò yẹn lọ. Èwo ń bẹ ṣé fídíò kù. Tẹ̀níyì. Ẹjọ́ ti super vibe àti sodamite mo fẹ́ wo bó ṣe kó ojú ẹ̀ ni. Ó ti tán ó dà kó ti tán bẹ́yìn àbí àbóṣìkù. Ó máa wà ní ìyá gbogbo ìlú ara àwọn bá gbogbo ojú ẹ̀. Àwọn sọ pé super vibe lọ sí toilet. Ta ló sọ kí ni ẹ̀rọ? Àwọn Ìjẹ̀bú ìgbà tó dé orí tó ìsinmi 5 minutes. Ìjẹ̀bú ló ní pé ó ti lọ sí tọ́ílẹ̀tì pé kọ́ máa sọ̀rọ̀ lọ. Jésù Kristi ọlọ́run mo ti ó ti dá bẹ́ẹ̀ ẹ̀gbọ́n tó ṣẹlẹ̀ sí wọn lé ní ẹ̀ náà dá àwọn àìsí kúrò ní yí ẹ̀kọ́ kan dá máa ń wá àdùkẹ́ kan ní máa ń wá àdùkẹ́ ni wọ́n máa ń wò jù tí wọ́n ti fẹ́ gbọ́ àdùkẹ́ kì í stream kìíní náà kò kí ń stream orí ẹja náà bọ̀ mo mọ̀ pé àwọn kìíní àwọn tó ń talẹ̀ ń sìn àwọn yoni gold tó bá ti fẹ́ tó bá máa ń stream láti. Nǹkan tó make sense lẹ́kọ̀ọ̀kan ni máa ń stream wọn mo jẹ bá ní ìṣẹ̀lẹ̀ láti náà. Orí ẹja máa ń stream orí ẹja máa ń sọ nǹkan tó make sense. Possible kò make sense. Orí ẹja tó bá jẹ́ àgàrà wọn nìkan máa ń ṣàwọn wá rẹ̀. Ó yá wọn máa ń dún àgàrà wọn. Kí bàbá sì lọ bó nílé sùn ní kẹ́lẹ́ ọ̀rọ̀ okògùn tó lọ́dọ̀ màmá tì yẹn òun náà ló tẹ̀lé omi tó kú lọ sí Ìlọrin òun ló tẹ̀lé wọn lọ sí Àbújá olùyẹ̀ wọn ní ọ̀dọ̀ yàrá jòmí náà ló sùn l'Àbújá ó tún ti tẹ̀lé wọn lọ sí. kàmílẹ́rì tẹ́ ẹ fẹ́ sọ pé ìlú kàmílẹ́rì jù. olóòtú tẹ̀lé. lórí báyìí ó kó àánú.
ibi tó kò sí ẹni tó bá ń wówó náà ẹni tó máa ń ṣe yáǹyáwó a máa ṣe yáǹyásẹ́ náà tó bá fẹ́ gbowó náà máa gbowó kó o lè pọ̀ dáadáa. Pọ̀ dáadáa. Nígbà tí adára má jáde amúra má jáde náà nígbà tó náà rí pé ibi tó owó ò wọlé náà tẹ́lẹ̀ gbà tó rí pé owó tún gbọ́dọ̀ wọlé ṣe bí mo rí fídíò tó ti ń yí lẹ́ẹ̀lẹ́ ńsìn àbí nǹkan ló ń yí lẹ́ẹ̀lẹ́ ńsìn tó ń yí lẹ́ẹ̀lẹ́ fún prime boy. Ok momentous kí lẹ pé gan ìgbé mi sábà yọ ẹjọ́. Ìyá tó yẹ pé justice náà ti ṣòkú yẹ orí justice náà. Atọ́rẹ̀ ìyá rẹ̀ má jáde ìyá yẹn lọ yí lẹ́lẹ̀ ìyá prime boy yí lẹ́lẹ̀ bàbá prime boy yí lẹ́lẹ̀ o yóò kò yí lẹ́lẹ̀ fáwọn ọmọ títí ẹ o lọ yí lẹ́lẹ̀ fún prime boy tó bá bá fa gbóyó tán ọmọdé tó bá pé kó tó wá sílẹ̀ ìbá kọ́kọ́ fa gbóyó ṣe bómi tó gbé òun sọ pé òun máa bá ń wégbó bómi tó gbé máa bá wégbó náà ó máa bá prime boy wégbó. Of course, máa bá wégbó. Gbọ́dọ̀ má ṣàgbó náà ní nǹkan táwọn ọlọ́pàá kò jẹ́ kò ní ṣàgbó. Àkọ́kọ́ ṣàgbó ìyẹn méjọ́ yìí tó wọlé dé ẹkún ló máa ń sun lọ́dọ̀ àwọn tèmi méjọ́ kan tó wọlé sí ọ̀rọ̀ tá a sọ lẹ́yìn ó máa lọ sunkún ẹ̀ lọ́dọ̀ àwọn tèmi. Ṣúrẹ́ náà sì ni mò ń gbọ́rọ̀ lédi yẹn ó dàbí kó sunkún ni. Tàbá tún fọ ọ̀gá wọn lẹ́wọ̀n tàbá tún fà lọ́yàn ọ̀sìn á tún já wọn á tún pè kó wá di pọ́ǹkì lọ́la ọ̀sìn. Ẹ ṣáà ìka fọ ọ̀gá wọn lẹ̀. Ó sì máa wá di bọ́ǹkì ṣé mọ̀ nǹkan tá a ti fojú wọn rí lẹ́yìn. Wọ́n lé àtìkẹ́ dànù lọ́dún. Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní ìjẹta àtìkẹ́ wá pé èpè wù mí. Àdùkẹ́ àti spicy jíjẹ ní ìjẹ̀mí yìí ṣá. Àwọn nǹkan tá a fojú wọn rí ìjẹta ni. Ìsúnmí ń bu ẹ lọ́dọ̀ amúramájáde lọ́jọ́ yẹn o tún gòkè lọ síbẹ̀. O sì mọ̀ lọ́jọ́ yẹn o tún wá gòkè lọ síbẹ̀. O wá ń bèèrè lọ́wọ́ wúmọ̀ yẹn pé òun aláàkí wúmọ̀ yẹn bu ẹ wúmọ̀ yẹn ni Àdùkẹ́ sọ pé mi bu ẹ rí Àdùkẹ́ mọ́ mi sọ pé mi lè bu ẹ bú mi bọ̀ ọtí tó bú mi wà ní pláfọ́. Ìyá yẹn ẹ̀mí ẹ̀ gbọ́n lọ́jọ́ yẹn o kò rí rẹ̀ rí. Ìtẹ̀síwá àbínà wọ́n tẹ̀ wá sí pé kò ní padà lọ́jọ́ ìbọn mi tí ráyè ti ìyá yẹn kí a máa ráyè ti bá a fẹ́ ìsìn ẹ̀kún. Ìyá yẹn bó ṣe wà yẹn ibi tí wọ́n bá ti fẹ́ sọ̀rọ̀ tí wọ́n bá ti ń dáwó ló máa ń wà tí wọ́n bá ti ń fẹ́ gbẹ́ àkáǹtì sílẹ̀ ẹ̀ mú wá ibẹ̀ ló máa ń wà ǹtẹ̀. Ìyá tó yẹ pé ìyá máa lọ sí Justice for Mohbad tó bá ti ń lọ sí Ìbàdàn báyìí agbowó tẹ̀ lọ́wọ́ bá wọn kọ́. Àwọn àdúgbò àti báyìí wọ́n dẹ̀ fi iṣẹ́ sílẹ̀. Ilé ló ń wà sí. Owó ta ló fẹ́ fún lówó? Iṣẹ́ wọn ti já àwọn èèyàn dáwó fún wọn mọ́ báyìí. Wọ́n dáwó fún wọn mọ́ yá ẹ̀ máa gbowó hòtẹ́ẹ̀lì 70 ìyá ẹni kó wà tó pé 70k ní yá ẹ̀ máa fún lẹ́bí tàbí lọ sí Corona owó hòtẹ́ẹ̀lì àti owó mọ́tò 70k ẹbí tàbí wá sí 70k lọ́wọ́ fún. Àdúnà ẹ̀ náà wọ́n máa ń fún lówó mọ́tò torí pé wọn ò fún lówó mọ́ ẹni tó máa ń fún lówó yẹn ìyẹn ò ṣe Justice for Mohbad mọ́ ní ó ṣe lóye ó wá parọ́ ó ní wọ́n fẹ́ mú òun wọ́n fẹ́ arrest òun ìwọ náà fẹ́ àti ẹ̀ máa gbọ́ wèrè kí ló fẹ́ fi wèrè ṣe kí ló fẹ́ fi omi Haruna ṣe tó sọ pé wọ́n fẹ́ arrest òun. Ọ̀gá ọjọ́ mo mí sí ẹjọ́ tẹ bá lè máa play lọ mi ì máa ń dùn. Má ṣe clear. 8 hours ṣe ní èmi ìdí àwọn ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ ẹ̀gbọ́n. Dùn. Mo ṣe máa play ẹ̀. Bóyá 4 hours ní kẹ́ fi bẹ̀rẹ̀ kó gbogbo ẹ̀ ló dùn gbogbo ẹ̀. Gbogbo ẹ̀ ló dùn. Tèmi yẹn ò dùn rárá. Wọ́n bú bàbá gan. Ó fún àwọn tí mò ní chance gan lẹ́yìn. Who expose so many things?
tòótọ́ nìyẹn ṣá because ẹ wò tí ń gbọ̀nà. tí wọ́n ti parí 8 hours show Chubby Dog kò gbé ọ̀rọ̀ èpè ọ̀dọ̀ Mr. Bayo wọn kò gbé wá ẹ má bínú ṣé Super Vibe kún ṣé mi ò bèrè mo fẹ́ ṣé ó lọ́pọlọ gan normally because ẹnìkan wá bá lánàá wá bí pé ṣé is it that o mọ nǹkan kan tó ń ṣẹlẹ̀ injustice tó. pé adébọ̀ kẹ́kẹ́ I know what is happening. wọ́n sọ fún dada wọ́n ní every time news máa wà fún ilẹ̀ sí always pé kò mọ anything ó máa rí èpè ó rẹ́pè wá. ìyá rere gan-an. bí bá ti fẹ́ sọ̀rọ̀ àìhẹ́dà yá àti pé tí ó fẹ́ kí n sọ̀rọ̀ as of that time ó tán but now mo lè play ẹ̀ láti bẹ̀rẹ̀ ó pé ṣe nǹkan máa gbogbo mo lè play ẹ̀ láti bẹ̀rẹ̀ yẹn máa better because what I'm trying to understand is that àwa ò gbọ́ gbogbo bíbá yìí rárá. Okay, let me start from the beginning. Okay, please go ahead. ẹ máa wo nǹkan tó lóun ò gbọ́ rárá o èmi gbọ́ òun nìkan ni. This is from beginning. This is the beginning bí tá a ti ń gbọ́ láti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ gangan lélẹ̀. ṣùgbọ́n lóun ò gbọ́ rárá. kí iye tí 70 kó máa gbọ́ o kó 30 ẹlẹ́ kó máa gbọ́ o. Can you abuse èèyàn bíbá yìí? Yeah, we don't abuse. Please. ẹ jẹ́ kó tún kíní ẹ̀ play láti bẹ̀rẹ̀ mo fẹ́ gbọ́n kankan láti bẹ̀rẹ̀ yẹn ṣọdá might came late ẹjọ́. ìbẹ̀rẹ̀ náà lélẹ̀ ó kò jẹ́ kí n tún bẹ̀rẹ̀ again. Happy hour. I have listened to this before. You get what I'm saying? What I'm saying, there is a particular place in the audio. Happy hour yẹn èmi ni o mọ̀ pé fake account mi ni bọ̀ ó reply. Kọ́mẹ̀ntì yẹn o gbọ́dọ̀ má nọtì wà á reply yẹn ṣá. Táàgọ̀ mi ò gbọ́ rí. So now, he's trying to tell us that one edit the yẹn kúrò tẹ́lẹ̀. Supervisor ṣì ní sùúrù náà ẹ má tí bá kọ́mẹ̀ntì yẹn sọ̀rọ̀ ẹ jẹ́ kó pé kí ni ó ní nǹkan tí mo fẹ́ gbọ́ láti bẹ̀rẹ̀ audio yẹn. I want to know whether it's a reaction to the audio we heard or the very audio. So ẹ jẹ́ kó play láti bẹ̀rẹ̀ ẹ má interrupt wọn sà. Ibi tí máa yí ti sọ pé carelessness ìyàwó ẹ̀ nìyẹn òun ló pààyàn ó yẹ kí as a host ó yẹ kó lè pín ibẹ̀ yẹn kó pín ìyẹn sẹ́ni ọ̀dọ̀ tó ń bá ló ń play kí nìyẹn tó ń bá wọn wò ní. ó yẹ kó analyse the sport carelessness ìyàwó ọlọ́pàá bọ̀ ọ̀túnbọ̀ ò ní fẹ́ kó sọ̀rọ̀ because ọ̀túnbá wàá tún sọ pé kó pọ̀ sí bẹ̀yẹn kó clear bẹ̀yẹn but wọ́n jọ wá ní nà wọ́n jọ wá ní. àbí nà tí àbí ó jẹ́ sí ṣé èmi nìkan jọ wá ní. lẹ́yìn báyìí wọ́n kàn play show bàbá Mohbad ni wọ́n àdẹ̀jọ́ kí anybody play voice note omi kàn ń já anybody bọ́.
Presidential, Ayat, I'm so sorry, please. I want to ask you something. Please, what exactly did I do to you? Because it's not possible for me not to have done anything to you. The hatred you had so towards me and Liam, never take the whole long. I told them to come in. Ṣé nínú ayé tí mo wà yìí gbọdọ̀ ní gbogbo ìyàtọ̀ ìmọ̀ àti ọkọ mi tajẹ́ láyé wa? Ṣé ó possible kí wọ́n mú ọwọ́ mi kí n pé ọkọ mi tí mo lè mọ̀ pé ọmọ oṣù márùn-ún fún? Ṣé ó possible nínú ayé yìí pẹ̀lú tó yẹ kí àgbo ẹ̀mí mọ̀ ọ́ 10 years tí mo ti wà pẹ̀lú ọkọ mi eléyìí o? Láti mo dáwọ́ pẹ̀lú mi ìmọ̀ ẹbí mi ìmọ̀ ara o. Ṣé ó possible pé mo 10 years ṣe fún mi kékeré yàtọ̀? Ọwọ́ ti tàbí ẹgbẹ́ ti máa jẹ ọ̀rọ̀. Ṣé ó wá jẹ́ ìgbàgbọ́ ẹ̀kí wọ́n máa jẹ ọ̀rọ̀ bí mo ṣe tí mo ṣe láyé mi? Àwọn ẹ̀dúró náà ayé ọ̀dọ́ ẹ̀kí sọ ọ̀rọ̀ ẹ̀dúró náà. Ayé please let me talk I'm in pain let me talk please ẹjọ́ ẹ̀kí sọ̀rọ̀ náà ẹ̀kí sọ̀rọ̀ náà ayé ẹjọ́ ẹ̀kí sọ̀rọ̀ náà. Ṣé ó wá jẹ́ ìgbàgbọ́ ẹ̀kí wọ́n máa jẹ gbogbo iṣẹ́ tí mo ti ṣe láyé mi gbogbo ọ̀dàkùn tí mo ti ṣe láyé mi tí mo ṣe fi gbogbo ayé tí mo fi gbogbo ayé mi sìn ó wá jẹ́ ìgbàgbọ́ ẹ̀kí wọ́n máa jèrè bí mi ṣe wáyé mi ní mọ́tò mi níṣẹ́ o mi ní ẹni tí láyé mi o báwo ló máa bá mi sọ ìwọ ló pa mọ́ mi tó ipe tó ìgò yá ti sí mi tí mo pa ẹ̀ tí mi tó ṣọ̀rọ̀ ọ̀nà ìrànwọ́ ni tí mo pa ẹ̀ pẹ̀lú ẹni tó pẹ̀lú ẹni tí mo fi gbogbo ayé mi sí láyé mi ó wá jẹ́ ìgbàgbọ́ ẹ̀kí wọ́n máa jẹ ọ̀rọ̀ bẹ́ẹ̀ mo nínú oyún ní àbọ̀dọ̀ ọ̀dọ̀ bẹ́ẹ̀ ṣọ́nà ni mo sùn sí o fọ́ọ̀sì àkọ́kọ́ mi tàtà pàtó ní ilé ìtajà láyé wa olùgbà tó kú yìí o bàtà tó jọ nílé ìtajà láyé nínú ayé wa àwọn 15 ló gbé pẹ̀lú wa o ṣé wọ́n kó sínú pàìpẹ́ ìgbàgbọ́ ẹ̀kọ́ máa jèrè kí wọ́n máa jèrè bí ṣe tí mo ṣe láyé mi ọkọ̀ ìwà kò ṣọ̀dẹ̀ wa kú ṣé wọ́n kó sínú pàìpẹ́ táìmù tó ẹ̀kọ́ máa jèrè ṣe ayé mi ṣé wọ́n kó sínú kí n pa mọ́ bá mi níbi táwọn òwe wa níbi táwọn èèyàn 15 ni wa sáà.
yẹ kí n bí sílẹ̀ alágbó kò yẹ kí n bí ọmọ mi lọ hospital mi ìbí ọmọ sọ́dá àgbò mo ní tiẹ̀ mo ní láti rántí ẹ̀yẹ just because he refuses hospital and the only reason is because of the fear that he had. He believes the managers are everywhere and they might attack him and you know how he's so kind to you so abo ẹ mọ bó ṣe máa ń ké sí. Why would you curse Liam? Why would you curse Liam? And the more pain that you're going to be people. Why would you curse Liam? My own child will not clock a year before he dies. Why would you curse him like that? And you have your own children. And say, oh no, I have to spend in Jimo. You're not going to joke. I'm going to be cool. And the man said he is never going to give it because nobody gave him. انت اللي سرقتي الدكتور بليس وحياة ما يبيك This isn't just any chat. It's ClickUp chat. fẹ́ gbọ́ voice note yìí lẹ́yìn tí mo lọ play ẹ̀ fún wọn bá níṣẹ́ ni wọ́n pariwo ẹ jábọ́ ẹ jábọ́ ẹ jábọ́ ẹ jábọ́ ẹ jábọ́ ẹ jábọ́ wọ́n dẹ̀ já mi bus ticket. sí lórí TikTok nìyẹn o ló dẹ̀ mọ̀ pé after you posted Liam. ṣé tí ẹ wá mọ̀ nǹkan tó yà mí lẹ́nu ní Spicy Gist mo fẹ́ wá fídíò ibi táyà ṣépè fún ọmọ ẹ̀ the same èpè tí Wùmí ṣẹ́ nínú conversation yìí òun náà làyà ti ṣe òun àtàyà àtijọ́ ṣẹ́ the same èpè ni àyà tí ní tó bá jẹ́ nítorí Liam
náà ṣe pa Mohbad. Ọmọ yẹn ni pé wọ́n yí ẹ̀ láyé. Ó máa tí ò bá ń ṣòun ní àdàbí ó ti fi klọ́ọ̀sì sí àyà tó ṣe ìdílọ́ṣẹ́ Wùmí náà gbọ́mọ ẹ ṣe pé straight up níbẹ̀ Wùmí náà ṣe the same èpè nínú conversation ó ṣe the same èpè nínú conversation ẹ̀ kò dẹ́ ṣe tó wá jẹ́ pé torí Liam náà bá ṣe pa Mohbad ni kí Liam fò ṣọlẹ̀ kó kú exactly the same way. same èpè. Fáyẹ̀ wọn kú sí fáyẹ̀ ń gbà yẹn pé ó ṣe pé àwọn yẹn ojú tí wọn lè sọ̀rọ̀ wọn ọjọ́ wọn fẹ́ gbà wọn ọjọ́ Wùmí wọn fẹ́ gbọ́. Wọ́n fẹ́ gbọ́ ọdún fẹ́ gbọ́. Gbà tó sọ yé ìjà yìí. Ìgbà ni máa ń pè wọ́n ní ègà yìí. Àwọn ègà yìí. Àwọn ẹgbẹ́ ìyálà ìyá ẹ̀ ó sọ wọ́n di hey guys ọmọ burúkú ọmọ játijàti. Ibi tí Wùmí kan ti yàtọ̀ ni wípé ó ní bí Wùmí ṣe ṣépè tó ní tó bá jẹ́ pé nítorí Liam ni Mohbad bá ṣe kú kí Liam fún ṣọlẹ̀ kó kú. In the same conversation náà ni ó tún wá ní ikú tó yẹ kí Liam kú òun ni Mohbad kú. That means pépè tó ṣẹ̀yìn tó ò bá wà careful ìpè yẹn lè ṣẹ́ lórí ọmọ yẹn. Ìwọ tó ti ṣépè pé tó bá jẹ́ nítorí Liam lọ ṣe pa Mohbad kí Liam fún ṣọlẹ̀ àbí èpè yẹn máa ṣẹ kò sí kí ẹ fún ó máa yá ìgangan tó dẹ̀jẹ̀rẹ̀ lórí iṣẹ́ ló ṣe. oyún òyìnbó làbí kẹ́ ń sọ pé tí o bá wà kí ẹ fún èèyàn gbọ́ máa rẹ̀ ṣé kò ní kí wọ́n wọ́n ṣe pé tó ti ṣe. ẹnu ẹ̀mọ́kọ́ tó fi bà mí lẹ́rù ẹ̀mọ́kọ́ tó fi bà mí lẹ́rù ẹ̀mọ́kọ́ tó fi bà mí lẹ́rù. In the same conversation the same spot tó ti ní tó bá jẹ́ torí Mohbad ẹ̀ẹ̀mejì ló ṣépè yẹn ó rí bí tẹ̀pẹ̀rẹ̀ lẹ́ẹ̀mejì ó ní tó bá jẹ́ torí Mohbad nítorí Liam ni Mohbad ṣe kú kí Liam fòṣànlẹ̀ kó kú ẹsẹ̀kẹsẹ̀ dé same place ó tún wá ní ikú tó yẹ kí kó pa Liam kú. nígbà tí Mohbad kú. ọmọ mo fọ́. ṣé wàá ní sọ́nà àgbà àti Ọ̀túnba Òjó wá láti the same place ṣé gbogbo àwọn ọ̀rọ̀ yìí tó wọ́n jọ wá ní damage control tó fẹ́ wá ṣe lé ní Ọlọ́run ò fún wọn ṣe ni. wọ́n ti bẹ̀rẹ̀ àtàná ni immediately ara wa la ń ba damage control yẹn jẹ́. How is it possible? Ṣé Liam ló jẹ́ kí nọ́ọ̀sì kún un bá lábẹ́rẹ́ ni? Lẹ́yìn sọ pé torí láti torí ọmọ yìí. Ó kọ́kọ́ ní ṣé Liam ló jẹ́ kí wọ́n wá gún Mohbad lábẹ́rẹ́ ni tó fi ń ṣépè fún Liam. Dájúdájú ẹni tó pe nọ́ọ̀sì wá ló yẹ kó máa ṣépè fún. Still náà òun náà la ṣì tún máa ṣépè fún torí ìwọ ló ṣílẹ̀kùn fún nọ́ọ̀sì. Tẹ́bá ṣẹ́gi conversation. ṣépè fún nọ́ọ̀sì gan kò lè ṣépè fún nọ́ọ̀sì gan. Kò lè ṣépè fún nọ́ọ̀sì. Gbọ́ ti bí bá ṣe ṣe àwọn ó dẹ̀ jẹ́ pé náà ti ṣú mọ́ ní dẹ́sítọ̀. Wọ́n ṣe pa bàbá àti kókó táìpẹ́ torí Liam náà lọ ṣe pa táìpẹ́ torí Liam lọ ṣe pa alọ́ba pọ̀fẹ́sọ láti méjì lágbára ọ̀rọ̀ láìpẹ́ láì jìnà Liam náà ó máa kó ṣọ́lẹ̀ ó máa ṣọ́kùn ni ọ̀tá pé kò ṣe lí. Ẹ jẹ́ ká kọ́kọ́ ṣàṣẹ nu àmì àṣẹ àṣẹ. Ìṣe àṣà wà látúndẹ̀ ẹgbẹ́ ṣépè wọ́n ló gbé nǹkan ṣépè. Orí ti Liam wọ́n ṣe pa alọ́ba pọ̀fẹ́sọ láti méjì. How is it possible? Ṣé Liam ló jẹ́ kí nọ́ọ̀sì kún un bá lábẹ́rẹ́ ni? Lẹ́yìn sọ pé torí láti torí ọmọ yìí ni wọ́n ṣe pa bàbá àti kókó táìpẹ́ torí Liam náà lọ ṣe pa táìpẹ́ torí
nítorí Liam ló ṣe pa alọ́ba pọ̀mísọ́ láti méjì láìpẹ́ láì jìnnà Liam náà ó máa kó sọ́lẹ̀ ó máa ṣọ́kùn ni ọ̀tá pé kò ṣe nítorí ti Liam wọ́n ṣe pa alọ́ba pọ̀mísọ́ láti méjì ọmọ mi kò ní kókó kọ̀ọ̀kan bí kì í ṣe iye ìkọ́ tí bàbá òjò ṣe láyé ó máa ṣe bẹ́ẹ̀ ó máa ṣe jù bẹ́ẹ̀ lọ ikú tẹ́ kí Liam kú wọn ni bàbá ìtìgbà fún yẹn ikú dẹ̀ nípa òṣìṣẹ́ ṣe ti gbọ́. gbọ́rọ̀ yẹn ikú tó yẹ kí Liam kú ni bàbá ẹ̀ ti gbà kú yẹn. ṣe ti gbọ́. ṣe ti gbọ́. orí mi fi ẹ̀ gbọ́ lọ́pẹ̀ lọ́rọ̀ pẹ̀lú bọ́ọ̀sì ó yí ṣètì gan. Àdùkẹ́ ṣọmọwá tí ṣọpọ̀rọ̀ ti ṣẹlẹ̀ kó tó di pé ọdún yìí jáde ṣọpọ̀rọ̀ ti ṣẹlẹ̀ bíi 2-3 weeks ṣọmọ pé Wùmí record ó wá gbé version tẹ̀ jáde ibi tó ti edit. gbé tiẹ̀ jáde. àyàtì àgbọ̀ yìí o gbóhùn àyàtì àgbọ̀ ti ìdí àná tí Wùmí release yẹn kò sóhùn àyàtì. ẹ jẹ́ kí n sọ́wọ́ ikú tó jẹ́ ká yàtọ̀ pé tí ọdún tiẹ̀ jáde lélẹ̀ tí Wùmí yẹn àkọ́bí ara sí ti Wùmí ó dìlítì yẹn tí àyàt gangan táyàtì náà record òun lélẹ̀. ní ọ̀túnba òpònú yẹn gan wá play tó sọ pé original ló play yìí tí ó bá ń ṣe ṣé dábì tí àyàt ní original nìyẹn. supervise tó dá o àyà orí supervise dá o ṣé kò ẹnu play tó ṣe tó play fún ọ̀dà. èyí wọ́n dá o tó tọ́. sẹ́ni tó àti kínní lórí àwọn èjò dàrú. the same èpè táyà tí náà ṣe ni èpè tó bá jẹ́ pé torí Liam náà ṣe pa Mohbad o kí ọmọ yẹn fò ṣọlẹ̀ ó ti ní àdàbí ọmọ yẹn máa pẹ́ láyé tí àyàtì tún ṣe kínní ju títí mo ó tún ṣe pé àyàtì gan àyàtì gan olú tó báyìí in fact ìgbà tí àwọn kan fẹ́ sọ̀rọ̀ nínú tíìmù wọn tó fẹ́ sọ̀rọ̀ yẹn nítòótọ́ wọ́n ní nǹkan tí Wùmí sọ yẹn ó ti pọ̀ jù jẹ́ kí kò yẹ kí Wùmí gbé ọ́díò yẹn síta Wùmí gbé ọ́díò yẹn síta to justify herself gbogbo fún àwọn títí ẹ̀ àwọn iná wa lọ gbé gbàtú ẹ̀ pọ̀ ẹ̀wọ̀n àpilẹ̀ gbàtú àtúwà gbé títí ẹ̀ síta analyze video yìí gbàtú àbẹ̀ sí push wọn robert analyze ẹ̀. àní Mr. Bayọ̀lé ní lọ́dọ̀ supervibe ṣùgbọ́n mi wà ń bẹ̀ àwọn tí Wùmí mẹ́rin wọ́n wà nínú box wọ́n wá send a request wọ́n ti kọ́kọ́ play show baba Mohbad lórí live yín tí baba Mohbad wá make a peace ṣùgbọ́n play ẹ̀ wọ́n gbé sí big screen ó play bẹ́ẹ̀ mi ṣe wá send a request mo ṣe ní ẹjọ́ mo fẹ́ play voice note o àríkẹ́ tó jẹ́ moderator dẹ̀ fún mi go ahead ó gbé mi sókè mo ní kí n sọ̀rọ̀ wọ́n ṣe ṣí speaker mi bá mo ṣe play ibi tí Wùmí ti ṣépè yìí nìyẹn níṣẹ́ ní ṣubí mi ní jábọ́ gbogbo wọn. jábọ́. ìgbà tó ẹ pé àwọn pàfọ́ọ̀mù ẹ̀ ni Mẹ̀múnà tó síbẹ̀. supervise gbogbo wọn jẹ́ play ẹ̀. always nìyẹn. wọ́n ní ẹjọ́ bẹ̀. bíbá ló wà bó ṣe wà yẹn bíbá ló wà. kò níṣẹ́. wọ́n láwọn ò fẹ́ gbọ́ bọ̀ ìgbà tó kàn ti bàbá supervise bá láwọn káwọn ti mú mi play ìgbà tó kàn ti wù mí wọ́n láwọn ò fẹ́ gbọ́ ṣùgbọ́n mi ní ẹ drop ẹ wọ́n dẹ̀ drop mi mo fọ́ sára mo ní wàá. bí ẹ tó 10 seconds ara wọn ò balẹ̀ wọ́n dẹ̀ ọmọ voice wọ́n mọ ọ̀rọ̀ yẹn o. wọ́n mọ̀ náà wọ́n nífẹ̀ẹ́ ọ̀rọ̀ tí bàbá tó wá play sí kí ni ó dé tó ń play ti bàbá kí bàbá ṣe. supervise ìbú ni báwo ni bàbá ṣe máa wà lórí platform ibi tó ti dìde gan kò sí kò lẹ́dí yóò ṣúbí mi ò play pé tó fi kúrò níbẹ̀ ó wá sẹ́ka forward àmú ojú tì mí gan lẹ́nu pé kí lè lè bọ́bọ́ tún pápá yìí dẹ̀ ṣé host wà ń bẹ̀ yẹn ṣá. orí tó bá bàa gbà mí gbà. ṣé èmi ò sí ó dẹ̀ forward wọ́n máa ṣọ́ picture bàbá lélẹ́yìn o bàbá lélẹ́yìn lọ́dọ̀ báyọ̀. wọ́n ní pé lọ́wọ́ ìpè Àdùkẹ́ wúlò ju Candy Crush lọ múná yá Candy Crush ti ta. ìyẹn pa wọ́n lẹ́kùn nǹkan. ó pa lẹ́kùn kó pé lọ́wọ́ yìí pé Àdùkẹ́ Ọ̀kín pẹ̀lú then is better 100% better than guy kínní. wèrè ó ń sá from one platform to the other lọ́n explain rẹ̀. Candy Crush ẹ̀gbọ́n Sandy. slave coin ǹjẹ́ ẹ̀pọ̀ ọmọ ẹ̀rú ẹ̀gbọ́n Sandy. ẹ̀bí àkànmọ́lẹ̀ bàtà èyí ṣe nítorí àgbáyé orí nígbà tí mo tiẹ̀ pé kọ́sìkò yẹn orí ò pé kọ́sìkò. orí ò sẹ̀ pé rárá ó ti pẹ́ túmọ̀ orí ò ti pé náà
Àdùkẹ́ màá sọ déètì tó wọ justice for Mohbad fún ẹ. Àwọn wọn kò pẹ́ kò ló 2 months ní justice for Mohbad ọlọ́wọ́ bá kò ló 2 months justice for Mohbad. Wọ́n àti Chiam ọjọ́ dé at the same time now. Tíjà bá tẹ̀ sí ìṣẹ̀lẹ̀ lẹ́ máa rí. Tó máa ṣe tómátì fẹ́ fi tómátì òyìnbó ẹ̀ làwọn láti orí ẹja máa ń lò sìn. Tí kíọ̀s tómátì wọ́n ṣe bí torí ẹ̀yìn Eric sọ fún náà. Eric sọ pé wípé wọ́n ń lò ní wípé platform tíjà bá ti wà wọ́n máa ń share live sí àwa wá sókè àwọn máa sọ̀rọ̀. Ó ní bọ́dà mi ẹ má sọ bẹ́ẹ̀ mo mọ̀ pé nǹkan tẹ́ sọ ẹ mo mọ̀ pé ẹ ní ìnẹ̀ ẹ má sọ bẹ́ẹ̀. Bí Eric ṣe jọ́wọ́ ti tó. Ó tún sọ òótọ́ náà Eric sọ òótọ́ mẹ́ẹ̀ ọlọ́run ẹ̀kú kò tí mo ti lọ́jọ́ yẹn. Eric kò tí mo ti lọ́jọ́ yẹn. Ojú lásán ló fi sọ. Original ojú ló fi sọ ojú ò tí bò ń gbà yẹn. Gbogbo èèyàn ní brọ́dà ẹ̀ gbogbo èèyàn. Kọ́ṣíkò yẹn ìyá àti jẹ́ ìyá bọ̀dá jẹ́. Gbogbo ìyá ló jẹ́ o. Bó ṣe wáyé kò dẹ̀ ṣe tó Anikisaya o. Anikisaya ìyá tí wọ́n ní wọ́n gbé fún Daddy PS tó pè ní tí bàbá PS ní pé. Daddy PS nìyẹn. Tó pè ní pé bàbá mi àwọn òfẹ́ yàn kó dàbí igun. Wọ́n ní bàbá yẹn sọ pé Anikisaya dàbí igun. Bá Anikisaya náà ṣe máa ń fò kiri nìyẹn o tó máa fẹ́ búyàn ìyá òfò yẹn ó máa wà mẹ́ kiri. Ìyá yẹn sì ṣe ẹ̀rí kó wúlò mọ́ sìn. Ọ̀dọ̀ Papa Bingo ló wà. Láìpẹ́ ọ̀fẹ́ náà máa tó òun náà máa dáa. Olópò nìyá ń ṣe é sìn. Wọ́n ṣe Uber mọ́ ni. Wọ́n rò Uber driver ni wọ́n. No, Anikisaya olópò ló ṣe. Olópò òwe. Olópò. At this age tó yẹ kó ti máa plan tí kó máa ṣiṣẹ́ kan kó máa ṣàwọn iṣẹ́ 9 to 5. Alágbàdẹ ní wúmà yẹn àgbàlagbà ní wúmà yẹn o. Very old. Iṣẹ́ 9 to 5 yẹ kó máa ṣe at this age pẹ̀lú ilé tó lò ní ìlú òyìnbó. Ó jẹ́ wọn máa kojú sí ọmọ gas wọn máa blame the account wọn máa lọ trade for $30. Ìgbà tó fẹ́ gba àdírẹ́sì rẹ̀ àti orí ẹja for £30 for €30 wọ́n fi gba àdírẹ́sì láti orí ẹja. Wọ́n ní bọ̀dá mi n máa fẹ́ kó gbé nǹkan wá fún yín ẹ fún mi àdírẹ́sì wèrè bá send àdírẹ́sì wọ́n wá wọ́n dá ẹ̀fọ́. Máa play lọ́jọ́ má jẹ́ ní disturb ẹ̀. He just said it that I used to hear informations. How is it possible? Ṣé Liam ló jẹ́ kí nọ́ọ̀sì fún un bá lábẹ́rẹ́ ni? Lẹ́yìn sọ pé torí dáìpé torí ọmọ yìí ni wọ́n ṣe pa bàbá ní kókó. Dáìpé torí Liam náà lọ ṣe pa dáìpé torí Liam lọ ṣe pa alọ́ba pọ̀mísọ́ láti méjì ọ̀rọ̀ láìpẹ́ láì jìnà Liam náà ó máa fòṣọ́ lẹ̀ ó máa ṣọ́kùn ni. Bàbá mi kò ṣe nítorí ti Liam. Gbogbo ẹ̀yin abiyamọ ayé ẹ bá mi àṣẹ àmì lórúkọ Jésù. Ìfúnkún ṣàwà la gbé ṣépè òun ló gbọ́ máa rẹ̀ ṣépè àṣẹ o ní bá ṣàṣẹ o. Ọlọ́pàá kọ́mísọ́ láti méjì ọmọ mi kò ní kókó kọ̀ọ̀kan kì í ṣe iye ìkọ́sọ́ bàbá òjò ṣe láyé ó máa ṣe bẹ́ẹ̀ ó máa ṣe jù bẹ́ẹ̀ lọ. Ìkọ́sọ́ kí ní àwọn ọmọ ẹ̀rọ ti gbà fún yẹn kó lè nípa òṣìṣẹ́. Ọlọ́pàá tó rí tiẹ̀ lọ́yẹ̀ ọlọ́pàá kọ́mísọ́ láti méjì agbára náà kí ní kó ẹ̀kọ́ ọjọ́ àgbàrá kan lọ́dún oṣù ìyá náà máa bọ́ máa fi sọ́lẹ̀ ó máa ṣọ́kùn ni. Ó tún fi gbónú fèsì ó tún pàpàrọ̀ máa gbé sí ẹ rí i pé ìyá òṣì játijàti nìyá ilé. Kàlàmù àgbò àti gúnugún yẹn gangan ló máa ṣiṣẹ́. He just said it that I used to hear informations. How is it possible? Ṣé Liam ló jẹ́ kí nọ́ọ̀sì fún un bá lábẹ́rẹ́ ni? Lẹ́yìn sọ pé torí dáìpé torí ọmọ yìí ni wọ́n ṣe pa bàbá ní kókó. Dáìpé torí Liam náà lọ ṣe pa dáìpé torí Liam lọ ṣe pa alọ́ba pọ̀mísọ́ láti méjì ọ̀rọ̀ láìpẹ́ láì jìnà Liam náà ó máa fòṣọ́ lẹ̀ ó máa ṣọ́kùn ni. Ọ̀tá pé kò ṣe nítorí ti Liam wọ́n ṣe pa alọ́ba pọ̀mísọ́ láti méjì ọmọ mi kò ní kókó kọ̀ọ̀kan kì í ṣe iye ìkọ́sọ́ bàbá òjò ṣe láyé ó máa ṣe bẹ́ẹ̀ ó máa ṣe jù bẹ́ẹ̀ lọ. Ikú tó kí Liam kú òun ni bàbá ìsìnkà fún yẹn ikú rẹ̀ nípa òṣìṣẹ́. Ọ̀tá pé torí tiẹ̀ lọ́yẹ̀ pa alọ́ba pọ̀mísọ́ láti méjì agbára náà kí ní kó ẹ̀kọ́ ọjọ́ àgbàrá kan lọ́dún oṣù ìyá náà kó máa fòṣọ́ lẹ̀ ó máa ṣọ́kùn ni. Ọ̀tá pé kò ṣe torí ẹ̀ lọ́wọ́ máa gbé pé tó lọ́pàá ló kó máa ṣe kò ní mú ọmọ ní láti bá ọjọ́. Wàláì, òkúṣẹ́ tó gba ẹ̀ka òní.
máa fi ọkọ̀ pa nípa ní oníṣẹ́ láyé ìdájọ́ lè rẹ̀. Superman ṣé kí pọ́ọ̀sì àdúgbò sì máa play lọ. Ṣé jáde ní pé ìmọ̀ ìṣúkọ́ mọ̀ fẹ́ tó ọba jẹ́ ṣe ń gbẹ́sà kí wọ́n máa play lọ ọgbẹ́ bàbá mi sọ pé ó wà nínú ẹ̀. olórí burúkú ni super vibe ó wá ní shoulder might are you there. ọlọ́ba lo ṣọdá máa ti fún wọn ni ṣọdá máa ìgbọ́n náà kò tó gbájú lọ. Papa Bingo kan ìyá rere ni Papa Bingo ó máa active as a host ó dẹ̀ máa reply ó máa pin wọn dá òun ní shoulder might are you there. lè kọ́ sí ẹ̀kọ́ lọ́pọlọ ẹ̀kọ́ fún gift kó ṣáà máa gba money gan tó wà lórí ẹ̀ nìyẹn kó ti bá Akínwùmí tó gifta tó ti lọ kó ti máa kí ló mọ̀ kò sọ́pọlọ lórí. èèyàn mẹ́rin ṣe bẹ́ẹ̀ fún màá lọ́jọ́ kan náà. bẹ́ẹ̀rẹ̀ bọ́dá láti òun náà ṣe tiẹ̀ amúramáwẹ̀ àbí kí lẹ máa ń pè é. amúramájáde. àrífà omi tó gùn. níbi tó ti máa ń fún ìwọ nìyẹn wáì tí wọn lè ṣe lójú kan at the end of the day. gbogbo wa pín ìyàtọ̀ wọn àwọn olè mọ́ àmì ìrírú ẹ̀ rí. You are celebrating the same woman. àwa la ṣe ojú ìyá yẹn lẹ́nu ijọ́ mẹ́ta yìí o ẹ̀rí pé ìyá yẹn wà náwó mọ òun gan ṣe máa wá wọlé pé ẹ̀yin lẹ́yìn ìyá yẹn dà mẹ́lẹ́ dà ẹsẹ̀ yẹn ò tó lẹ̀. iṣẹ́ ọwọ́ ẹ̀ ló le Àdùkẹ́ iṣẹ́ ọwọ́ ìyá yẹn ló le. They could not defend the woman now. ìyá sọ pé ìgbà tí ìyá yẹn pín gift zero lẹ́nìkan wà ẹnìkan wà ní 100 coin ẹnìkan wà ní 4 coin. Bọ̀ ìgbà tí ó sọ pé kó fárífá 100k kí lárífà sọ gbà tó rí 100k tán omi tó gbà tó 100k tó kí lárífà sọ lẹ́yìn ẹ̀ ìpè kan ló ṣẹ́ lẹ́yìn ẹ̀ ṣé ìpè kan ló sọ ṣẹ́ lẹ́yìn ìgbà tó 100k tán. nígbà tí wọ́n ọjọ́ the same day tí wọ́n ń dárúkọ tán the same time tí wọ́n ń fún lówó yẹn ṣebí àwọn kékeré ń kọ́ comment section manager Sodom and Gomorrah ṣebí òye náà kọ́kọ́ ṣe pé ọmọ náà fẹ́ ṣe birthday. wọ́n ìdúnnù dáhùn sọ fún ọkọ lọ́jà ni. wá sókè wá sọ gan ni. I've been very. This name is not today now. Ó ti pẹ́ tí mo ti máa jẹ́ prodigal child now. Tipẹ́tipẹ́. Àní nǹkan tó tẹ̀ wá fọ́ ní lọ́dọ̀ super vibe buhari super vibe wá ń jáàgì wá nǹkan tó jẹ́ kọ́tún bá rí ibi lọ síbi ẹ̀ super vibe ní àwa ń ṣépè fún Liam àdè ṣépè fún Liam analyze voice note wò mí ni wọ́n ní àwa ń ṣépè fún Liam àwa béèrè lọ́wọ́ ẹ̀ pé ìgbà tó ń ṣépè fún ọmọ bàbá Mohbad. àwọn tó ń ṣépè fún ọmọ bàbá Mohbad tó máa ń sí platform ẹ̀ wọn kò sí ìkan tó kàn pẹ̀lú yẹn. ọ̀dọ̀ àwọn fẹ́mi ni mo ti morúkọ ọmọ bàbá Aula àbí kí ló ń jẹ́ Aula. Bíọ́lá. Bíọ́lá ọ̀dọ̀ ọmọ fẹ́mi ni mo ti sọ. wọ́n ṣépè fọmọ yẹn. wọ́n gbọ́ ọmọ ẹbí rẹ̀ wọ́n gbé ṣépè. wọ́n fi ọmọ yẹn ṣépè. ọmọ kékeré bàbá ọdún ọmọ ni mo ti gbórúkọ ọmọ yẹn. yàtọ̀ fọ́mọ kékeré bàbá recently kan náà ní bàbá máa sin ọmọ ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan lọ́dọ̀ láti sinẹ́ ó máa gbàgbé wọn sí cemetery bí yóò ṣe gbàgbé Mohbad sí cemetery ṣebí 2 weeks ago lè ọ̀rọ̀ Madam Adéṣídà fi ṣẹlẹ̀ wọ́n wá béèrè lọ́wọ́ super vibe pé ìgbà tí wọ́n sọ̀rọ̀ Liam òun bínú òun rọjú ìgbà tó ń ṣépè fáwọn ọmọ ẹ̀ tó kù yẹn ṣé o bínú gbà ẹ́ instead òun celebrate Adéṣídà tó ń gift wọn tó tẹ bá rí bí super vibe ṣe ń rọjú lánàá wọ́n wá bú Liam èmi tó ń gbé ọmọ mi fún 7 days lọ́dọ̀ tèmi platform tó fi ṣépè fún ọmọ mi lọ́dọ̀ ṣé ibo ló wà gbà yẹn super vibe. Àdùkẹ́ ọmọ ẹ̀gbọ́n ń ṣe fún ẹ̀ náà. Àdùkẹ́. èyí ṣàmà bọ̀ ọmọ ẹ̀gbọ́n ń ṣe ọmọ ẹ̀. wọ́n gbé píkṣọ̀ ọmọ mi náà wọ́n ṣe ń ṣe ìdìbò nígbà tó wà ní Liam ṣẹlẹ̀ nígbà yẹn pẹ̀lú àyà àti àǹkó wọ́n gbé píkṣọ̀ ọmọ àyàtì náà nígbà yẹn wọ́n gbé píkṣọ̀ ọmọ àyàtì ọmọ ẹ̀ obìnrin tó ń gbé píkṣọ̀ ọmọ tó ń gbé ẹ̀ pé ọmọ ẹni kò ń ṣọmọ ẹ̀ ṣọmọ ẹni. wọ́n gbé píkṣọ̀ ọmọ àyàtì ọmọ tó pé gbọ̀n gbà yẹn
àwọn náà mọ̀ tẹ́lẹ̀ ò lè parọ́ ẹ̀ fáwọn ògbó píṣọ̀ ṣé píṣọ̀ lọ ti lọ wọ́n gbé píṣọ̀ màyà wọ́n gbé píṣọ̀ ọmọ mi wọ́n gbé píṣọ̀ mi tó ń bá tèmi píṣọ̀ ọmọ Tómilọ́lá píṣọ̀ tàbí wọn. wọ́n gbé Tómi wọ́n gbé send by Tómi wọ́n gbé ìyá ọkọ ẹ̀ wọ́n gbé ọkọ ẹ̀ píṣọ̀ tàbí ọmọ tàbí wọn gbé fún. àní tí ọmọ bàbá yẹn ló yà mí lẹ bóyá last month ló ń ṣépè fọmọ bàbá yẹn mo pé ta ló ṣépè fọmọ bàbá pé ọmọ bàbá máa kú lẹ́yìn kọ̀ọ̀kan máa gbàgbé wọn sí lọ́dọ̀ láti gbé tó bá bá bẹ̀rẹ̀ sí olórí láìdẹ̀ pẹ̀lú bí ti gbogbo àwọn tó ṣépè fún ọmọ bàbá lọ́dọ̀ láti gbé lọ́dọ̀ ìlú ìtàsọ́mi ìlàjì ti dà káfíńtà tábí ti àkọlẹ̀ mílíọ̀nù tó ṣépè àìsísọ́lá àwọn ṣàwá gbogbo àwọn tó ṣe é lẹ́yìn kọ́mẹ́fẹ́ṣẹ̀ gbogbo wọn náà tó tẹ́jú sí fún wọn tó sẹlẹ̀bẹ̀tì wọn pẹ̀lú àrùtẹ̀ tó ọmọ tàwa lérí méjì ìrírí tó ń bí wọn báyìí o. òun yóò láòdò ṣe ìyẹn bá òun ló máa jẹ́ máa ṣépè fọmọ lórí bíbá kọjọ ṣépè fọmọ tèmi náà lọ́dọ̀ Wùmí for good 7 days even ní super vibe ń máa ń gbà few 2 weeks ago tó ṣépè fọmọ bàbá pé kí bàbá sin gbogbo àwọn ọmọ ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan kó gbàgbé wọn sí cemetery super vibe pariwo ó wá screenshot conversation lórí platform gíftà ẹni gangan ló kàn án. látẹ̀ ní ìlọ́ba èmi náà ti rẹ́dí àti máa kọjọ ṣé wọ́n gbé ọmọ tèmi náà ṣe pé mo ní rẹ́kọ̀dù yẹn èmi tí mo jẹ́ ìyá gọmi ìlè máa play ẹ̀ bá rí èpè tí wọ́n ṣẹ́ then there will be good 7 days nítorí ìjọ tí àyà ti ṣe pé orí platform mi làyà ti ṣe pé wèrè tó ṣe lọ́jọ́ èpè tó dẹ̀ ṣe ò dẹ̀ bad àdàbí tó bá jẹ́ Liam náà ṣe pa Mohbad Wùmí náà dẹ̀ ṣẹ́ lè ṣe mí pé kí wá ló tún wá kù. láti èmi yìí lọ anybody tí bá gbọ́ lẹ́ni ìwé ẹ̀ tó bá sọ wípé kò dáa kó máa ṣépè nǹkan táwọn Àdùkẹ́ ṣe ò dáa yẹn tí mi ì ṣépè fọmọ ẹ̀ kankan tẹ́ ẹ̀ sọ wípé Àdùkẹ́ kan ṣépè fọmọ ẹni tó sọ bẹ́ẹ̀ ìmà ṣépè fọmọ ẹ̀ ìmà gbé ọmọ onítọ̀hún ṣépè màá béèrè lọ́wọ́ ẹ̀ tó nígbà tó ń gbọ́mọ mi ṣépè níṣẹ̀lẹ̀ wa. nígbà tún gbọ́ voice note ọ̀rọ̀ Wùmí yẹn inú tún lè bí mi kí n máa gbé Liam ṣépè pé ṣèbá ọmọ bàbá ló kú mo lè bẹ̀rẹ̀ sí máa rojo èpè sí ọ̀rọ̀ yẹn trigger mi gan pé ṣèbá ọmọ bàbá ló kú òun ni kó lọ ṣe gbogbo kíni ọmọ. ilé ìpínlẹ̀ yẹn fún mi tẹ́lẹ̀ bá ṣíṣe fún díẹ̀ ìfẹ́ kan tó máa ṣe jà àwòrán lè ní fẹ́ máa ṣe láì jẹ́ ìpínlẹ̀ yẹn lọ ìfẹ́ máa pè ní ìyàwó fẹ́ẹ̀sì rẹ̀ ìgbà nígbà tí ṣé Liam ló jẹ́ kí nọ́ọ̀sì fún wọn bá lábẹ́rẹ́ ẹ̀ nílẹ̀ ìsọ pé torí dájú pé torí ọmọ yìí ni wọ́n ṣe pa bọ́bá àdìpọ̀ kókó táì pé truly torí pé nítorí Liam náà lọ ṣe pa táì pé torí Liam lọ ṣe pa alọ́ba pọ̀fẹ́sọ̀ Ọládiméjì lágbára lọ láìpẹ́ láì jìnà Liam náà ó máa fòṣọ́lẹ̀ ó máa ṣọ́kùn ni ọ̀tá pé kò ń ṣe nítorí ti Liam ni wọ́n ṣe pa alọ́ba pọ̀fẹ́sọ̀ Ọládiméjì ọmọ mi kò ní kókó kọ̀ọ̀kan bí kì í ṣe iye ìkan tí bàbá òjòwò ṣe láyé ó máa ṣe bẹ́ẹ̀ ó máa ṣe jù bẹ́ẹ̀ lọ ikú tó yẹ kí Liam kú òun ni bàbá ìtìgbà fún yẹn ikú òde nípa òun ṣe ọ̀tá pé torí ti ẹ̀rọ ìpa alọ́ba pọ̀fẹ́sọ̀ Ọládiméjì agbára náà kí ni kò ẹ̀kọ́ ọjọ́ àgbàlagbà lórí oṣù Liam náà máa fi sọ́lẹ̀ ọmọ ṣọ́kùn ni ọ̀tá tó kò ṣe torí ẹ̀lọ́ yẹn pa gbogbo èpè tó tó sálókù bá ṣe kò ní mú ọmọ mi láti bá ọjọ́. If I should come outside to talk, you people will stone my father-in-law to death. If I should come outside to talk, tí bá wá síta tí bá sọ gbogbo nǹkan tí bàbá ti ṣe fún ayé ọkọ mi fún yín. If I should come outside to tell you the things that Baba has done to my husband like before he died, Emma so confined, but you need share like that. And the only yeah. On the Olonke, no, but I want to do it here. Now I've got 2 questions for you. EKGM Dabi advised me, but it's not a question. But I guess KGM might be a question could go through. Now, sorry KGM me Joe. On the mess up who legacy Mohbad sí lẹ́bàá and you know mo ní idea kan fún ẹ ìkànnì àwọn tó máa idea yẹn wá ó wà òkè bọ̀ kí wọ́n ṣe ọmọ wù mí as soon as everything tó bá yẹ lọlẹ̀ try as much as possible kó ṣí museum fún Mohbad to restore a little bit of his legacy back
I think that will work. Now, number 2, only Liam, mo fẹ́ kó clear fáwọn èèyàn. Èmi believe pé William ni Mohbad sọmọ. Bí ẹ̀yin lè ṣọ́ọ̀tì náà sí Liam, which is tọ́ba gé William, Liam yẹn ló wà lẹ́yìn William. It's an English name, it's a Christian name, it's a nice name. You say Muslim name, Liam is a Muslim name. Now, I just want you to clear that here, or to me, that Liam is coming out of William. Because more picking here for so many brouhaha and guy. Yeah. Okay, so God will continue. Amen. So firstly, what you just said, the first thing that you said, let me tell you something. The only thing that my husband would want from me right now is to make sure that Liam is safe, Liam is sound, and Liam live a fun-filled life. So I think I know my husband. Every other thing is Buria, is every other thing, and really none of my business, because the only thing that matters to me right now is child, and that's all that matters. So every other thing, Baba told someone who should really want to handle all of that. So I don't want to do too much. All I'm after is the well-being of my child and everything. Umi, just to my plane. And that's all that matters. So every other thing, Baba told someone who should really want to handle all of that. So I don't want to do too much. All I'm after is the every that matters. So every other thing. Baba to Lomo. I don't want to do. Oh my God. Iku Bolaje. Baba told someone who should really want to handle all of that. So I don't want to do too much. All I'm after is the well-being of my. I just say paper love money. Hey, imagine Baba to someone who should do all that. Ọmọ yẹn bàjẹ́. Ṣé kòun náà sọmọ nù àbí? Ó ṣe máa sọnù, ó ti ṣépè fọmọ yẹn ọ̀rẹ́ tó máa sọmọ yẹn ní kò lè ní o wà preventable kì í ṣe kínní. Ó ti sọ ọmọ yẹn, ó ti sọ pé ọmọ yẹn ò ní tọ́jọ́, kò dẹ̀ ní tọ́jọ́. Tó wá jẹ́ pépà lọmọ yẹn, kọ́mọ yẹn náà kàtí kọ́mọ tiẹ̀ náà, kọjá ọmọ tiẹ̀ wá important sí. Mohbad wà important sí bàbá tiẹ̀, bàbá tó sọmọ náà. Wow. So I don't want to do too much. All I'm after is the well-being of my child and everything, because that is one thing that my husband would want me to do. Yeah. So the second thing that you said, it is William. But my husband loves Liam. All I'm after is the well-being of my child and everything. Baba told someone who should really want to handle all of that. So I don't want to do too much. Baba tó sọmọ nù. Baba tó sọnù. So every other thing,